Dem gbà mí ò mọ nǹkan tí mo máa jẹ báyìí. Àbí kí n jẹ ewé yìí. Flames Ṣé ń jẹ? Afana kí ló ṣẹlẹ̀? Ebi ń pa mí, mo ti ń wo ewé tí mo lè jẹ. Ebi ń pa o ti gbọ́ ni. Pé kí ni? O ti gbọ́ ni. Pé kí ni? Pé ní ni Madam Ọlábísí Ògúnkọ̀yà ṣe ọjọ́ bí. Ṣé kò ṣe ìyálòde? Ọmọ náà ní jàre. Fọ́ o. Ṣé tó èlò yẹn wọ́n fẹ́ jẹ́wé láì ṣe wédú? Ìgbà tí mi rí nǹkan tí máa jẹ fún O fọ́ ní o. Ibẹ̀ ni mo lọ ní ìsìn o. Mo ti fẹ́ máa kẹjọ máa lọ. ṣé o mo náà bẹ ní. Mi ìmọ̀ ṣíwọ́ náà mo ń tẹ̀lé. Òun tẹ̀lé mi tó bá wọ́n ní kó máa tẹ̀lé mi. Bá mi wíṣì wọn àdébẹ̀ kúkú máa jẹ́wé ńgbà yẹn. Mo ṣe bẹ́ẹ̀ ṣú ọ ni. Ó ṣí oúnjẹ wà ń bẹ̀. Àwọn olówó gan ló máa wà ń bẹ̀. Bá mi wíṣì wọn jàre. Mo ti ń yó. O ti yó. Bá mi wíṣì wọn kó tó ló tán. Adébísí Ògúnkọ̀yà long life and prosperity ma igba ọdún kan ni. Kẹ́ bá lè mọ̀ pé inú mi dùn mo ní surprise party tí mo fẹ́ ṣe fún yín mà bọ̀ kí n tó ṣe fún yín. Ẹ jẹ́ kọ́ fún mi gbọ́dọ̀. Hello ma. Ẹ jọ̀ọ́ ma ẹni ní birthday mọ́mì mi kan Ọlábísí Ògúnkọ̀yà aka Ìyálóde. Mo kàn fẹ́ kẹ́ bá mi ṣàdúrà fún wọn ni mà. Okay ma ibẹ̀ gan ni mo ń lọ right away báyìí ma. Tẹ́ bá dẹ̀ ti bá mi ṣàdúrà tán ẹ jọ̀ọ́ mo fẹ́ kí orin tẹ̀lé ẹ jọ̀ọ́ ma. Ológo ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ wàá ṣọ̀pọ̀ ọdún láyé nínú owó ọlá ẹ̀mí gígùn àṣeyọrí ìfọ̀kànbalẹ̀ àṣeyọrí ló wàá fi lùgbé sí ayé ẹ̀. Ìnìlọ́jọ́ ìbí ẹ congratulations ẹ̀mí ẹ̀ á ṣe ọ̀pọ̀ rẹ̀ o ẹ̀mí á ṣọ̀pọ̀ ẹ̀ láyé nínú owó ọmọ yìí ìwọ láti fẹ́ gbẹ́nu sí gbẹ́nu sí ọmọ ní ẹ̀ always ọmọ ní ẹ̀. You know I love you forever. Ẹ ṣé happy birthday to you ma long life and prosperity igba ọdún kan ni lágbára Ọlọ́run ọdún tó ń bọ̀ ẹni ṣẹ́nu sáré ẹni ṣẹ́nu nira àwọn tó wá ní kí n wíṣì ń pọ̀ gbogbo àdúgbò yìí lápẹ́ long life and prosperity igba ọdún kan ni o thanks ma.